Asayorubatv, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Osun Sengese olóyè ayùn awẹ́dẹ́wẹ̀rìṣà awẹ́dẹ́ tán kó tó wẹ mọ́ máma fomi bá wa jà kó o fomi dá wa lọ́lá ni o kó o jẹ́ alówó lọ́wọ́ kó o jẹ́ ká rí tajé ṣe ká má rí kú ọmọ ká má rí kú aya a ti wá sọdún ọdún yìí ká tún ṣe tẹ̀mí ìtòwó tọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Asayorubatv iwájú màmá wa tí wọ́n ń ṣe ọdún iwájú wọn la wà báyìí màmá wa olóyè OSUNKEMI BOGUNMBE EJIKEYE tí wọ́n jẹ́ ọ̀tún iyanifa gbogbo ilẹ̀ Ìbàdàn. Màmá a kí yín pé ẹ kú ọdún. Àjọṣe àmọ́dún àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àní fi eléyìí ṣòpin o. Ní ẹ̀ẹ̀kan sí mo fẹ́ kí ẹ fi ẹnu ara yín dá orúkọ yín fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín tí wọ́n ń wò yín àti gbogbo oyè tẹ́ jẹ nínú ìṣẹ̀ṣe. Orúkọ tèmi ni olóyè OSUNKEMI BOGUNMBE EJIKEYE tí mo jẹ́ yèyé táyé ṣe ní ìjọ Ògúndáméjì atóríṣe ní ilẹ̀ Ìbàdàn ní àgbàlá Ifá 1 tí mo dẹ̀ tún jẹ́ ọ̀tún iyanifa ti gbogbo ilẹ̀ Ìbàdàn tí Ọlọ́run tún sọ pé àwa náà látún mọ́ jẹ́ ẹni tí yóò dá ojúbọ Ọ̀ṣun Aláwòyè sílẹ̀ ní ojúbọ Ọ̀ṣun Aláwòyè ní abúlé Ọ̀ṣun Àjàní ní ọ̀nà àrà local government. Ẹ ṣe àdúpẹ́ màmá odò tí a bọ yìí ẹ jọ kí ni wọ́n ń pe orúkọ odò yìí. Abiyamọ ni Ọ̀ṣun Aláwòyè èyí tí wọ́n fi tí èmi gangan fi jẹ́ ìyá Ọ̀ṣun odò Ifá rẹ̀ nu ìrosùn àwòyè. Ẹ ṣe àdúpẹ́ ǹjẹ́ ẹ lè sọ fún wa ó ti tó bí ọdún mélòó tí wọ́n ti ń bọ odò yìí. Èmi gbọ́njú tèmi bá a ní bíbọ ni o tí bàbá tó bí mi Èjìkẹ́yẹ Àkànó ọmọ ilé olódò nìbàdàn níbẹ̀ yẹrúnkà tí ó ṣe pé òun náà ni wọ́n á bọ́ nígbà tí wọ́n lọ tẹ̀dó sí ojúbọ Ọ̀ṣun Aláwòyè yìí ní àbá Ọ̀ṣun Àjàní wọ́n ní ibi tí ọba ti kan omi ńlá wọ́n ní ibẹ̀ ni kí wọ́n ti dúró ṣe é mọ̀ pé oníkálukú máa ń múlẹ̀ káàkiri ni ìgbà tí bàbá mi ó sọdẹ títí ọkàn omi ńlá babaláwo ni babaláwo tí kì í ṣe baba aláriwo ni wàá tẹ̀dó síbẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ kọ́wọ́ rìn tẹ̀dó àwọn náà ni bàbá wa Ọ̀ṣuntóyìnbó Sọ̀mánù Ṣùbẹ́rù Kàrímù Àjàní lọ́sùn tí wọ́n jọ kọ́wọ́ rìn dé ojúbọ Ọ̀ṣun Aláwòyè lọ́jọ́ náà lọ́hùn ní àbá Ọ̀ṣun Àjàní lọ́jọ́ náà lọ́hùn ṣùgbọ́n bàbá tiwa Èjìkẹ́yẹ Àkànó ọmọ ilé olódò níbẹ̀ yẹrúnkà nìbàdàn àwọn náà ni wọ́n máa ń jí tí wọ́n máa ń mú obì kanlẹ̀ o àwọn náà ni babaláwo ọjọ́ náà lọ́hùn nígbà wáṣẹ̀ ní ojúbọ Ọ̀ṣun Àjàní ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àwa ọmọ oyún inú àṣẹ́ẹ̀dí ibẹ̀ náà ni bí wọ́n mú ìyàwó dé lónìí ibẹ̀ náà ni bí yóò bímọ ibẹ̀ náà ni gbogbo pátá ibẹ̀ lágbọ́njú tiwa lágbọ́njú wa bá wọn tí bàbá mi sì sọ pé tó kí n máa wo Ọ̀ṣun Aláwòyè yìí o ẹni tí ọ̀rọ̀ mọ bí ibẹ̀ náà ni ó lọ ìyá mi sì ṣe àwárí títí kó tó bí àwa èmi máa wò sá ńlá tóun ń bọ́ nílé bàbá àwọn yìí o nítorí ìyá rẹ ni gbogbo nǹkan yìí ni mo gbọ́dọ̀ máa ṣe àmójútó rẹ̀ èèwọ̀ ọ̀ṣù èmi ìwọ̀ tẹ́lẹ̀ bàbá mi ló fi yé mi wípé èèwọ̀ ọ̀ṣù yìí nígbà tí wọ́n bá ń la iṣu ni mo tó gbọ́dọ̀ máa jẹ iṣu kí n máa wọ ìwọ̀ náà fún òòṣà ògìyán ni mo sì ń ṣe bẹ́ẹ̀ látìgbà náà ara ò sì ní mí
mo tún ń fàsìkò yìí sọ fún gbogbo ilé, ìwọ onígbàgbọ́, ìwọ onímọ̀le, ohun abínibí kò ṣeé sọnù o. Ohun abínibí ó yàtọ̀ sí ability bí àṣà àwọn olóyìnbó o, kò ṣeé sọnù. Omi yìí ni gbogbo wa wá mu tá a dẹ̀ ń yè lọ́sàn-án lóru nígbà táwa náà wá gbọ́njú nígbà tá a wà ní kéńkélé. Àwọn ìyáálé bàbá wa, agolo ẹ̀wà méjì tá a gbé lọ sí Ọ̀ṣun yìí tá a lọ fi bọ́ àti aago 3 òru láti máa sè é. Níjọ́ tó bá ṣe pé kóńgò kan la sè àtàgo 2 òru láti bẹ̀rẹ̀ sí máa sè é. Nígbà bá jẹ jíjẹ tán a wá gbé yòókù bọ́nú gbá. Ìyá wa yóò daṣọ bò Ọ̀ṣun tọ́lá jílé láwa lọ sí Ọ̀ṣun láàlọ́ máa ṣàdúrà nídàjí. Ọ̀ṣun yóò máa horu yèè, yóò máa horu yèè, yóò máa horu yèè. Gbogbo wa tá a bá wẹ̀ náà ni Ọ̀ṣun yóò ṣe wọ́rọ́wọ́rọ́ lára wa tí ìyá náà ó sì ṣe ìwúre fún wa tí bàbá wa náà tí ó sì fi àṣẹ sí. Ìyá tó bí èmi Ọ̀súnkẹ́mi, ìyá mi jíjí láàárọ̀ rẹ̀ nínú Ọ̀ṣun yìí ni. Bó kò sí nǹkan kan tó fẹ́ ṣe, àṣírí mi ó bò, ń bímọ, ń rọmọ bí ìbí inú Ọ̀ṣun yìí náà ni. Ọ̀ṣun náà nù kò yí padà o, ó ń bẹ dọ̀là mẹ́ta. Abiyamọ tí wàá mọ́ gbani lọ́jọ́ gbogbo ni. Tó o bá ń sunkún ọmọ pé Ọ̀ṣun mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, yóò sì fún ọ lọ́mọ. Kì í ṣe pé bóyá bí àwọn aláìmọ̀ kankan ṣe máa ń sọ bóríṣà kan bá fún wọn lọ́mọ, kì í ṣe tí ẹ o, nítorí pé à ń ti ara wọn sin Ọlọ́run ọba ni. Ní ìsìn bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ènìyàn gan ló bá ṣèyàn lóore sọ́dọ̀ akẹ́yìn ó fi fi ṣó lóore ni. Ṣé bí èèyàn ọmọ dúpẹ́ fún náà ni. Gbogbo ẹni tọ́lọ́run bá rán sí ni láti ṣe ni lóore òun là dúpẹ́ fún. Ṣé bí Ifá sọ fún wa ní inú odù kan tó ní ènìyàn ló ń di òrìṣà. Ṣé bí a rí Ògún yẹn, ṣé bí ènìyàn nígbà wáṣẹ̀, ṣé bí ńgbà tó ṣe rere láyé, tó bímọ sáyé, tó nípa láyé, ṣé bí ní ọ̀parẹ́ ènìyàn ní di òrìṣà. Bó o jẹ́ ìgbàgbọ́, bó o ti ẹ̀ jẹ́ mọ̀le, bó o ti ẹ̀ jẹ́ lẹ́sìn míì, so o lè sọ pé tògún bá wò. Wọ́n ní ènìyàn ní di òrìṣà, Ifá mo ló ènìyàn ní di òrìṣà. Ó ní Ọ̀ṣun tẹ̀ ń wò, ó ní ṣe bẹ́ẹ̀ dé èèyàn ní nígbà wáṣẹ̀. Ó ní ṣe bí ńgbà tó wá sáyé, tó bímọ, tó ṣe rere, tó lapa, ṣe bí lórúkọ rẹ̀ ò parẹ́, ènìyàn ní di òrìṣà. Wọ́n ní ẹ máa wo òòṣà ńlá tá à ń wí, ṣe bí ènìyàn nígbà wáṣẹ̀, ṣe bí ńgbà tó wá tó nípa rere, tó bímọ, tó ṣe dáadáa sílé ayé, ṣe bí ní àgbàgbé rẹ̀ wẹ̀ tá à ń bọ́ ènìyàn ní di òrìṣà. Ìwọ tó níyà gan tó ní bàbá tó bá ṣe dáadáa fún ọ, bóyá wọ́n gbàgbé ìyá rẹ̀ tó sọ pé òòṣà ló ń bọ, bóyá wọ́n gbàgbé bàbá rẹ̀ tó wàá sọ pé òrìṣà ni ò ń bọ. Àbí ta ni ìṣe sàárà fún bàbá àti ìyá ẹ̀? Ta ni ó fẹ́ kébi ọmọ pa òkú ọ̀run wọn káàkiri níbi tó bá wà? Sẹ́ni ebi pa ṣé yóò ṣàdúrà fọmọ rẹ̀ lóde ìsálayé? Ṣé bí ẹni tá a tọ́jú ẹ̀ ní ọmọ ti ọmọ ẹ̀ lẹ́yìn tí ó mọ nígbéga, tí ó mọ ní lọ síwájú, tí nǹkan ò gbọ́dọ̀ ṣe, téèrà ò gbọ́dọ̀ rìn, òkú ọlọ́mọ nu. Tẹ́ẹ̀sì jẹ́ kébi ọ̀pá, tẹ́ẹ̀ jẹ́ kí ìyà ó jẹ níbi tó náà wà torí gbogbo ojú ni wọ́n fi ń rí wa, àwa làwọn ò rí wọn mọ́. Wọ́n ní Ọ̀rúnmìlà tẹ́ rí hùn, ṣe bẹ́ẹ̀ dé ọmọ ènìyàn nígbà wáṣẹ̀, ṣe bí ńgbà tán wá sáyé tó ṣe rere láyé, ìgbà orí àìmọye tó tún ṣe, tó bímọ tó pọ̀, ṣe bí náà ni gbogbo wa ò gbàgbé ẹ̀. Ṣé bí ènìyàn ló ń di òrìṣà. Gbogbo àwọn aláìmọ̀ kan wọ́n máa wò pé ṣe ń bọ ọ̀ṣà, ṣe ń bọ Ògún, ṣe Jésù tá à ń wò ó sáré bá sọ̀rọ̀ rí ni àbá rí rí. Ṣé bí ńgbà tó wá sáyé tó ṣe rere nínú ayé, ṣé bí ńlá sọ di ohun tí à ń bọ tá a sì ń ké pè. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀. Ẹ rí gbogbo àwọn ànábì Ọlọ́run, ànábì Ìsá, ànábì Kàrímù, èwo la rí ń bẹ o. Ṣé bí ńgbà tán wá sáyé tí wọ́n ṣe rere nínú ayé, ṣé bí ni oníkálukú ò gbàgbé wọn. Inú mi sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ gbà pé aláìmọ̀ kan oní ò mọ sọ kábàkàbà lẹ́nu. Àwọn bàbá wa gbogbo, àwọn àfáà ńláńlá, àwọn wòlíì ńláńlá ni wọ́n máa ń mọ̀ bí wọ́n ṣe ń sọ pé ọlá àwọn bàbá, ọlá àwọn tààtàrà wọn jáde. Àwọn náà ń júbà tiwọn nìyẹn. Nígbà tó ṣe pé wọ́n mọ̀ fi ọlá àwọn ànábì kan tọrọ. Tí àwọn ànábì wọn bá ṣe dáadáa nínú ayé kí wọ́n tó lọ, ṣé wọ́n lè fọlá wọn tọrọ? Wọ́n lè fọlá wọn tọrọ. Ẹ má jẹ́ ká ṣe bí aláìmọ̀ kan. Ohun gbogbo tí Ọlọ́run dá sí ayé dáradára ni.
nígbà tí gbogbo àwọn tá a dárúkọ wọ̀nyí tí wọ́n ṣe dáadáa nínú ayé la gbàgbé wọn. Ẹ wo Ṣàngó, ṣáà lè gbàgbé ẹ̀. Bó nígbàgbọ́ bá máa pe Ṣàngó ní àárọ̀ ọ̀run o, eléwo ni ó pòun wà ní ṣọ́ọ̀ṣì tí ò ní pe àárọ̀ ọ̀run. Ṣebí Ṣàngó ni, ṣebí gbà Ṣàngó wá sáyé tó ṣe dáadáa nínú ayé, tó ṣe rere sínú ayé, tó bímọ tọ́pọ̀ nínú ayé, tó tún orí ṣe. Ẹbí náà ni àgbàgbé rẹ̀. Tá a bá ń wá ìṣẹ́gun, tá a bá wá lọ, tá a bá wá bọ̀, Holy Michael ṣẹ́gun, Holy Gabriel bá wa ṣẹ́gun, Holy Raphael bá wa ṣẹ́gun, àárọ̀ ọ̀run o wá ṣẹ́gun fún wa. Gbogbo àwọn agbára wọ̀nyí ṣe bí gbogbo ẹ̀ so mọ́ra wọn ni. Kí ló dé tá a mọ̀ fẹnuba ara wa jẹ́? Ẹ má jẹ́ afẹnuba ara wa jẹ́. Ẹ má jẹ́ afẹnuba ara wa jẹ́. Ọlọ́run tó ṣètò fún wa, ó ṣe ohun gbogbo dára dára dára. Bí go slow bá gbé ọ lọ́nà kan, ó tún wá la ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà sílẹ̀. O lè gbà báyìí, o lè gbà báyìí, o lè gbà báyìí kó ṣáà débi tó ń lọ ni. Nípa ìdí èyí, ẹ jẹ́ ká mọ ohun tá a bá ń ṣe. Ẹ jẹ́ ká mọ ohun tá a bá ń ṣe. Ọlọ́run kan ṣoṣo, òun náà ni gbogbo wa ń ké pè. Ǹjẹ́ ní ìsìn tá a bá ń ti Èkó bọ̀, tí go slow pẹ́kẹ́ pokùn, tí àárọ̀ náà lọ tà sí ń lọ Ìwó road, ṣé ni wọ́n mọ̀ gbé yà láti challenge ààrẹ tí ó gbadé ṣọlá kóun sátidé Ìwó road ni. Nípa ìdí eléyìí, ẹ jẹ́ ká mọ nǹkan tí à ń ṣe. Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa, ó ti mọ̀ pé òun ò dá wa dọ́gba. Ẹni tí yóò jẹ́ oníkọ̀ ti Ṣàngó, ẹ ti rí nínú ẹran ara rẹ̀ àti ìṣe àti ìwà. Ẹni tí ó jẹ́ oníwà pẹ̀lẹ́ bí Ọ̀rúnmìlà, ẹ ti rí nínú ẹran ara àti ìṣe rẹ̀. Ẹni tí ó jẹ́ èèyàn pẹ̀lẹ́ bí Ọ̀sun, Sengese, ìyá mi àbí odò awẹ́dẹ tán kó tó wẹ mọ́, ẹ ti rí nínú ìṣe, ìwà àti ohun gbogbo tí bá ń ṣe. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi kan gbogbo àwọn òrìṣà wọ̀nyẹn. Bí ìṣẹ̀dá ẹranko ni, ẹni tí ó jẹ́ gàlà, ẹ ti rí bí ó ti mọ̀ bẹ́ká. Ẹni tí ó jẹ́ aka, ẹ ti rí bí ó ti mọ̀ tijú. Bẹ́ẹ̀ náà ló wà nínú ẹ̀dá ọmọ ènìyàn. Gbogbo wa la dẹ̀ mọ̀. Ẹ má jẹ́ àfirọ́ bò ó tọ́ lójú fúnra wa. Ẹ jẹ́ ká sọ làfùrìtè bí àsàfàṣe, ká sọ fúnra wa. Kí là ń parọ́ fún? Ṣùgbọ́n a ti mọ̀ pé nínú ayé, irọ́ díẹ̀, òótọ́ díẹ̀ ńlá ayé fẹ́. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn ò mọ̀ ká parọ́. Káwọ́ oṣù tọ̀rọ̀, tó bá ṣogún ọdún, ká mọ̀ bá sì sọ ni. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé nígbà tí à ń lọ síbi odò, a dúró níbi agbo ọ̀gẹ̀dẹ̀, ẹni à ń bọ ẹgbẹ́. Ẹ jọ̀ọ́ṣẹ́ lè ṣe àlàyé fún wa kí ni ẹgbẹ́ ní í ṣe pẹ̀lú Ọ̀ṣun? Ọ̀ṣun ẹ rí wa báyìí. Ṣé ẹ mọ̀ pé ìbéèrè ńláńlá lẹ̀ ń bi mí láàárọ̀ yìí? Mo ní láti yànyàn náà gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ìdí ni wípé ṣé bí mo sọ ṣáájú wípé babaláwo òun ni Èjìkẹ́yẹ, ọdẹ ni, babaláwo ni. Nínú odù Ifá kọ̀ọ̀kan tó fi bí wa, òun dẹ̀ ní gbogbo àwọn òrìṣà yìí ló ti jáde. Ifá ló ní ká máa bọ ẹgbẹ́. Ifá ló ní Ọ̀ṣun ní ìwọ tọ̀ wá o. Ifá ló ní Ṣàngó ní ìwọ tọ̀ wá o. Gbogbo ohun tí kálukú tọ̀ wá yẹn, tá a ti ń fi wé ẹranko, tá a fi ń wé ẹ̀dá ènìyàn látàárọ̀ yẹn, ṣé mọ̀? Oníkálukú gbọ́dọ̀ tọ ọ̀nà tí ó tọ̀ wá láti jẹ́ kí wọ́n mọ̀ pé kò sẹ́ni tí ò ní ẹgbẹ́ o. Gbogbo wa lápilẹ̀ ní ẹgbẹ́. A ní ẹgbẹ́ tá a tọ̀ wá látòde ọ̀run. A kàn mọ wò pa àbímọ ní kékeré ni. Ṣebí ibìkan ló ti wá. Ṣé báwọn kan ló fi ilẹ̀ tó fi wá bá yín láyé. Nígbà téèyàn bá kú nínú ayé tó padà sóde ọ̀run, ṣebí ibìkan ní ń lọ. Ṣé báwọn kan ló fi ilẹ̀ láyé táwọn náà ò ní gbàgbé. Ibi tí ń lọ yẹn náà, àwọn tó tún ń lọ bá lọ́hùn, ṣé báwọn ẹgbẹ́ kan nìyẹn. So bá a ti ní ẹgbẹ́ láyé bẹ́ẹ̀ là ní lóde ọ̀run. So ẹgbẹ́ yìí, ojúbọ ẹgbẹ́ yẹn tá a ti ẹ̀ kọ́kọ́ dé sí lánàá ní ojúbọ ẹgbẹ́ bàbá wa Èjìkẹ́yẹ. Nígbà tí wọ́n sì wà ní abúlé Ọ̀ṣun yẹn, bí wọ́n ṣe tẹ̀dó síko, bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀dó sí Ìbàdàn, bẹ́ẹ̀ ni wọ́n káàkiri àgbáńlá. Iṣẹ́ mọ̀ pé babaláwo tó bá sáwọ́ lọ sẹ́gbẹ̀ẹ́ ajá, yóò ṣe lọ sẹ́sẹ̀ adìẹ. Ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n ti bí, tá a ti bí ni, òun náà ni ó ti ní foundation.
foundation ẹgbẹ́ rẹ̀ níbẹ̀ yẹn òun nìyẹn. Olúwo Ìfákúnlé tí ó ń jẹ olúwo lọ́wọ́lọ́wọ́ ní ọjọ́ ti lénìí nígbà tí a bí kódà sáwòrò ẹgbẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ló wà, sáwòrò ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ló wà. Ojúbọ ẹgbẹ́ yìí náà ni láti ìgbà náà lọ́hùn ni wọ́n tiẹ̀ ti wá sọ pé ìwọ Fákúnlé tó jẹ́ olúwo Ọ̀ṣun lónìí yìí o, ojúbọ ẹgbẹ́ rẹ̀ tí ìyá ẹ̀ bàbá ẹ̀ tí gbogbo wọn ti máa ń bọ ẹgbẹ́ tá a ti ń bọ̀ fún nìyẹn. tó gbogbo wa pátá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ kànsẹ̀ nídìí ẹgbẹ́ bàbá wa ká sì ṣe ètò tó bá yẹ níbẹ̀ nítorí gbogbo wọn ni wọ́n ń gbé àwa. Tá a bá rí i lónìí àwọn oní Christian wọ́n á máa pé ìpèsè ìwé, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń dà á pè fún àwọn ọmọ aráyé. Wọ́n á ní ẹ pèsè fún àwọn ìwé pẹ̀lú èso pẹ̀lú oríṣiríṣi ẹgbẹ́ ni làwa mọ̀ sí. Àwọn ẹgbẹ́ yìí àwọn ìlú kan lè pè ní alaragbo, àwọn ìlú kan lè pè ní ẹgbẹ́ ìléríkò, ọ̀kan ṣoṣo òun náà ni wọ́n. Bí a bá sì ti bẹ̀rẹ̀ láti máa bọ àwọn irúnmọlẹ̀ wa gbogbo wọn pátá la gbọ́dọ̀ ṣe ìbọ tiwọn fún. Èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí à ń lọ sójúbọ òrìṣà Ògìyán láti lọ bọ́, à ń lọ sí ojúbọ Ṣàngó láti lọ bọ́, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òrìṣà tó kù tó fi mọ́ òrìṣà Dàda Báyànì tí mo fi ṣe àwọn ọmọ bíbí inú mi, ti Fáṣẹ Adédọ̀sù Akin Ọ̀ṣun Dàda ni, Ifáṣẹwà Adédọ̀sù Dàda ni. Mo sì ṣe òrìṣà Dàda fún wọn a sì ń bọ́. Abóríṣàdé Ọláifá Adédọ̀sù Adéjàre Akínpẹ̀lúmi, òrìṣà ńlá òrìṣà Ògìyán gbogbo orúnmọlẹ̀ pátá làwọn bá wá sílé ayé wọn. Bákan náà ni gbogbo àwọn yòókù rẹ̀ náà, ṣùgbọ́n ní pé ká yan ọ̀kan ní èyí tí ó jẹ́ pàtàkì, òrìṣà ńlá Ọ̀ṣuntómi Akin Ọ̀ṣun Adétọ̀mí Adéjàre Ọláifá. So gbogbo àwọn tó jẹ́ òrìṣà wọn gbogbo ẹlẹ́mí ni mò ń ṣètò fún wọn tá a sì bọ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan èjèèjì nítorí oore gbogbo táwọn òrìṣà yóò ṣe fún wọn ní wọ́n ṣe ní ká máa bọ wọ́n láti ẹsẹ̀ ǹtáyé wọn tí wọ́n ti jáde fún wọn. Ìtorí rẹ̀ ni mo ṣe ń sọdún fún wọn báyìí kí Olódùmarè kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Nígbà tí àwọn ọmọ yìí náà tí wọ́n máa dá ilé ayé wọn ṣe kí wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìyá wọn Ifátóyìn Àsàndé, bí mo ṣe ń lọ bẹ́ẹ̀ ni ń tẹ̀lé mi, bí mo ṣe ń lọ bẹ́ẹ̀ ni ń tẹ̀lé mi Adédọ̀sù, bẹ́ẹ̀ ni ń tẹ̀lé mi o nítorí àwọn ìkẹ́ Ọlọ́run wa yìí tí à ń torí wọn dúpẹ́ lọ́wọ́ àwọn irúnmọlẹ̀ wa. Àwọn onímọ̀lé wọ́n lè pè ní màláíkà, àwọn onígbàgbọ́ wọ́n lè pè láńgẹ́lì, àwọn irúnmọlẹ̀ tiwa nìyẹn. Gbogbo wọn pátá làwa ń ṣèbọ fún tá a bá ti bẹ̀rẹ̀ ọdún báyìí nítorí ohun rere gbogbo tí wọ́n ó kó wá sáyé wá ṣe fún gbogbo wa. Kò dẹ̀ yọ ẹnìkan lẹ̀ pé bọ́yá ẹni tó ṣèbọ nìkan ni, àtẹbí àtará àtọ̀rẹ́ àtìyé kan àti gbogbo ayé pátá ládùúgbò bí tá a bá ti ṣèbọ ibẹ̀ mọ́ tutù ni, àdúgbò táwa bá ti ń ṣe ìbọ ibẹ̀ mọ́ ni ìgbóná ìwọbẹ̀ olè ẹ̀mí olè ara ìjà ń bẹ̀, ó ṣe gbogbo wa láǹfààní. Kò sí nígbà tó ṣe pé àdúrà náà lásàmọ̀ ṣe, ìwúre náà lásàmọ̀ ṣe torí ìwúre ló lè ṣe, ìwúre ló lè ṣe o, àní gbogbo ń tó dorí kodò, ìwúre ló lè tún ṣe, ìwúre ló lè ṣe tí ó fi dára. Nítorí pé ìwúre náà láàmọ̀ ṣe fọmọdé láàmọ̀ ṣe fún àgbàlagbà. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ìyá wa. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé nígbà tá a tún kúrò níbi ẹgbẹ́ a tún rìn síwájú a tún wá débì kan wọ́n tún pe bẹ̀yẹn ní ojúbọ léyìí tá a sọ wípé à ń lọ bọ Ọ̀ṣun ní odò, ojúbọ wo níbi tá a wà yìí àti pé kí ni nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn. Ẹ ṣeun. Ojúbọ Èṣù àti Ògún
òun la kọ́kọ́ lọ nídìí pèrègùn èṣù láíláí tí bàbá mi rì síbẹ̀ àti ojúbọ Ògún lákàáyé Ọ̀sìnmọlẹ̀ òun la kọ́kọ́ lọ. Tí èmi bá ti ń lọ sí ojúbọ Ọ̀ṣun màá bọ èṣù màá sì tún wá bọ Ògún bí mo ṣe ṣe kí n tó kúrò nínú ilé mi. Mo tún wá rí èṣù Ọ̀ṣun lọ́tọ̀. Èṣù Ọ̀ṣun òun la tún wá mú orúkọ la fi bọ ká tó máa bọ Ọ̀ṣun lọ lánàá. Torí bí a ṣe ń ṣe láyé bẹ́ẹ̀ là ń ṣe lóde ọ̀run. Tá a bá ṣì wà lójú gbogbo wa la mọ̀. Bí a ṣe ń ṣe lánàá yẹn bẹ́ẹ̀ ni ń horu lálá lábẹ́ omi táwọn náà ń sọdún tínú wọn ń dùn. Ẹ ṣé àdúpẹ́. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé a rí i pé gbogbo bí Ọ̀ṣun tí àwa máa ń lọ a máa ń rí àwọn tí wọ́n ń pè ní arúgbá Ọ̀ṣun tí wọ́n ó rúgbà yìí tí wọ́n ó wọ inú omi lọ àmọ́ a rí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan òun náà la modernize láyé tá a wà yìí. Ṣé rí pé arúgbá dé ojúbọ ni ní ọdún ìsín Ọ̀ṣun Aláwòyè wọ́n kàn sí mi wọ́n ní ẹnìkankan ò gbọ́dọ̀ wẹ̀ o wọ́n ní ẹnìkankan ò gbọ́dọ̀ wẹ̀ o ní ọdún ìsín tá a ṣe lọ 2018 wọ́n lẹ́nìkankan ò gbọ́dọ̀ wẹ̀ o wọ́n lẹ́ni tí ó wẹ̀ báyìí ó yà fi gbá bomi sí ara ni o kí má jẹ́ kẹ́nikẹ́ni kó wẹ̀ mo gbọ́ ìkìlọ̀ kí n dẹ̀ fún àwọn ní ìgìrìpá òrúkọ mo fi bọ wọ́n. Lẹ́yìn ìgbà náà táwọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan mọ́ àìmọye èèyàn ló bómi lọ. Àwa dúpẹ́ tiwa yí pé nítorí pé à ń ṣe ojúṣe àti bíbọ wọn àbúrò ò ṣẹlẹ̀ sí wa. Nígbà tó di ọdún èyí tá a ṣe lónìí ẹ rí i pé omi ọdún 2019 yìí ó mọ̀ kà sí ara bókun ti ń ya lọ́tùn ó ń lọ sá ń ya lósì river Niger ọ̀gbẹ́yìn bákan náà ni Ọ̀ṣun ọ̀gbẹ́yìn nínú ẹ̀kún omi. Tá a bá wá rí eléyìí ó yẹ ká ṣọ́ra àbí kò yẹ ká ṣọ́ra. Tí a bá ṣe ìtẹ̀fá fún ènìyàn nínú èèwọ̀ ìtẹ̀fá tí bírèkì ọkọ̀ rẹ ò bá dáa má mà wo rẹ bíi babaláwo o má mà fi ṣeré o tó o bá rí ẹ̀kún omi má mà fi ṣeré o. Ní ọjọ́ àná tá à ń bọ Ọ̀ṣun Aláwòyè ní ó jẹ́ ìjẹsàn tí mo lọ sí ojúbọ Ọ̀ṣun Aláwòyè tí omi ń kún dé ẹ̀yìn abúlé bàbá mi báyìí. Gbogbo àwọn ènìyàn wá ń sọ fún wa wípé nígbà tí èyí tó tiẹ̀ ń ṣe àwọn oníkàyéfì ni pé ọdún yìí ti pé ṣé mo mọ̀ pé ìjẹsàn yẹn ló yẹ ká wá bọ Ọ̀ṣun yìí omi yìí wá pọ̀ jù ǹjẹ́ àní fi oṣù mẹ́ta márùn-ún lé báyìí ká tó lè wá fún wọn ní ìbọ. Mo wá ní ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé Ọlọ́run Elédùmarè lọ́wọ́ mo wá bọ́ sí ojúbọ mo bá sọ̀rọ̀. Ní ọjọ́ àná tèmi ń bọ̀ wá ṣe ìbọ kẹ́ ẹ fààyè sílẹ̀ fún wa kẹ́ ẹ fààyè sílẹ̀ fún wa. Àwa táwa ń ṣe tiyín omi ò gbọ́dọ̀ gbé wa lọ. Àwa táwa ń ṣèbọ fún yín nǹkan ò gbọ́dọ̀ bàjẹ́. Àwa táwa ń ṣèbọ fún yín aburú kankan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa. Ó sì rí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. Nígbà tí mo dé ojúbọ mi lánàá ẹ̀rù Ọlọ́run bá èmi náà bí mo ṣe bá wọn. Mo rí i pé ó fi ààyè sílẹ̀ fún wa. Èmi fúnrara mi tí mo máa ń ṣèbọ níbẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí ó kọ́wọ́ rìn pẹ̀lú mi àárín gbùngbùn omi un tí ó ti gbẹ háúháú ibẹ̀ láti máa ń ṣe ìbọ yẹn. Ṣé mo tó bẹ́ẹ̀ láti débẹ̀? Kò sí arúgbá kankan tí mo lè sọ pé kó máa wọ́ wọnú omi ẹ̀kún omi lọ nígbà tó ṣe pé mo wá wúre ni. Tó bá tún dààmú ọdún tó tún fún wa láàyè tí gbogbo ẹ̀ tún ṣe háúháú lọ ibi tó wù wá láti tún máa jó ní ibẹ̀ tárúgbá mi ò wọ ibi tá a fẹ́ kó wọ̀ lọ. Ṣùgbọ́n nínú ẹ̀kún omi àwa nítorí ipá wa lọ lọ́ṣun ká wọnú ẹ̀kún omi lọ. Bí àwọn bàbá tiwa ṣe fi kọ́ wa nìyẹn ló jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ẹ rí i pé ńgbà tí a ṣetán lódò ni gbogbo àwọn tí ẹ̀gún ń gùn ni ó ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn
létò jẹ́ pé àwọn míì láti bí odò gan ni ó ti máa mú wọn tẹ́lómi gan yóò bọ́nú omi tí wọ́n ó gbé kú kí ló dé tí eléyìí fi rí bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú o kò lè rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan oníkálukú nídìílé rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn bàbá wa nígbà wáṣẹ̀ tí wọ́n ń ṣe omi ògbẹ́ nìkan lọ rí gbígba èèyàn bá wọnú odò aláwòye wọn ò jáde ni nígbà tí a bọ̀ sún tán lánàá a wá bọ́ sínú omi yẹn àwẹ̀ orí fún oníkálukú àwẹ̀dẹ̀wẹ̀rì sáwẹ̀ gbogbo orí kálukú wa àwẹ̀ bó ṣe wù wá a jáde ni ìdí ni pé ẹni tẹ́gùn gùn tí ò mọ nǹkan tí ń ṣe tá a wá nínú omi ni kó ti mọ rè gùn bàbá tiwa wọn ò fi kọ́ wa nígbà tó ṣe pé kò sẹ́ni tí ó mọ̀ pé àgbàrá lásán ó ń gbé wọn lọ gbogbo nǹkan tó bá ti lè sún mọ́ nǹkan tí ó mú ewu lọ́wọ́ wọ́n fi kọ́ wa wípé ká máa sá fún ìdí nìyí tó fi jẹ́ wípé nígbà tá a padà débi tó ta kété sómi tó jìnnà sómi bó o bá lè sáré ni bó o lè fòókè ni ò tiẹ̀ ní lè débi omi rárá débi pé èṣù àwa ti bọ́ ìsì ìmọ̀ dúró tì wá ni ìmọ̀ tì wá lẹ́yìn ni kì í jẹ́ nǹkan tí wọ́n bàjẹ́ kì í jẹ́ àṣìṣe ìdí tó fà á nìyẹn. ẹ ṣe àdúpẹ́ ẹ̀gùn tí à ń sọ yìí ṣé gbogbo èèyàn ni ẹ̀gùn yìí máa ń wà lára wọn ni àbólójú àwọn tí. ẹ ṣe o olóòtú ṣe mọ̀ pé ẹ̀bùn tó lọ́run fún ní kálukú kọ̀ papọ̀ ẹ̀bùn tó lọ́run fún táyé kò fún kẹ́hìndé àsìkí tá a fọ́sìn a fún igún ẹni tí ọlọ́run bá fún ní ẹ̀bùn òun ni máa ń lò ẹ rí wípé ní ṣọ́ọ̀ṣì gan tí wọ́n bá rí i pé eléyìí ẹ̀ṣọ́ wà lára rẹ̀ dáadáa kí wọ́n mọ̀ tí lùlù ó ti dé nígbà bá ṣe pé jésù wọ́n ń pè sí létí màláìkà náà ni àbí bẹ́ẹ̀ náà wà ní káàkiri ní ìsìn nígbà jọ̀hún kò sí ti ń jẹ́ ṣé há àbí ẹnìkan ń jẹ́ ṣé há ńgbà náà ni kò sí àwọn àgbàlagbà alájà wa wọ́n máa ń ṣàdúrà ni àdúrà ni wọ́n máa ń ṣe lóde òní ṣé há ṣáìdá ṣé gbogbo wa ká ti wà nígbà tó ṣe pé ìwọ tí ó jẹ́ ọlọ́sùn tó o jẹ́ oníòòṣà mìíràn ṣùgbọ́n tọ́lọ́run ti fìdí rẹ̀ kalẹ̀ sí àárín aláàjì aláàjà tó sì di dandan kí ọlọ́run pe ẹ̀bùn yìí jáde lára rẹ̀ ọ̀nà kan ló ṣàgbà àbí tá a bá rí àwọn ṣáìdá tàbí tá a rí ṣéhá kí là ń lò omi ni ẹni báyìí sọ pé bẹ́ẹ̀ kọ́ kó tán jẹ́ agbọ́ lórí móhùnmáwòrán omi la fi ń ṣiṣẹ́ omi la fi ń ṣèwòsàn kí la wá fẹ́ mọ bara wa jẹ́ sí àwa ò sí nídìí ìbàjẹ́ ara wa ṣùgbọ́n bí ṣàìdá tó bá ṣàláwù púpọ̀ tó gbé omi síwájú ṣé ẹ̀gùn nígbè bí kérúbù ní bí sẹ́ráfù ní bí gbogbo kálukú ṣẹlẹ̀ nìkan kan ní ṣéǹgbà tí wọ́n bá sọ ìlù síbàdí tí wọ́n ń pe orúkọ bí ọlọ́run ṣe jẹ́ lóríṣiríṣiríṣi tọ́gbọ́ tàwùsá tọ́gbọ́ ti yíbò ṣẹ́gun ò ní gbé wọn bẹ́ẹ̀ náà ni tàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ṣe rí tó jẹ́ wípé ẹni bá wà nílànà ọ̀ṣun ẹ̀gùn ọ̀ṣun náà ni ó máa gùn ọ̀ṣun náà ó sì máa tàn mọ́lẹ̀ sí ohun gbogbo tí ọba ti fẹ́ sọ tó bá jó ní ṣàngó ẹ̀gùn ti ṣàngó náà ni ó gùn tí ṣàngó sì máa tàn mọ́lẹ̀ sí ohun gbogbo tí ọba ti fi ràn láti sọ nípa àṣẹ olódùmarè rí pé lọ́dọ̀ olódùmarè lohun gbogbo ti ń wá nígbà tí gbogbo wọn bá wá gẹ́gùn yìí wọ́n máa sọ pé ọlọ́run gan ni o tún dúpẹ́ Ṣàngó rẹ ni o dúpẹ́ nítorí pàǹtara àwọn màláìka ọlọ́run dúpẹ́ fún ọlọ́run ọba ni. ẹ ṣe àdúpẹ́ ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé kí ni pàtàkì idẹ àti ìlẹ̀kẹ̀ tí àwọn ọlọ́ṣun fi sọ́wọ́ yìí. nǹkan lálẹ́ béèrè o olóòtú wa ṣe é mọ̀ pé bó la ṣe máa kí Ọ̀ṣun a máa sọ pé Ọ̀ṣun Sengese olórí ìyá àyàn àwẹ̀dẹ tán kò tó wẹ̀ mọ́
ẹni tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ tó bá ṣí ní ojú tó bá débi tí ìyá mi jókòó sí idẹ ní ọ̀kọ̀ọ̀kọ̀ kan rẹpẹtẹ torí idẹ ní kọ́kọ́ wẹ̀ tó wẹ̀ mọ́ abiyamọ lóde ọ̀run ni. Nǹkan pàtàkì ni idẹ jẹ́ ní ìdí Ọ̀ṣun. Ẹ rí i pé tẹ́ bá dé orí Ọ̀ṣun mi nísìn idẹ dúró síbẹ̀ wámú 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 ni. Àwọn àtẹ̀gùn tiẹ̀ náà oníkálukú ló ní tiẹ̀. Bí ẹdun àrá bó ṣe wà fún Ṣàngó gbogbo oníkálukú kù òun ló ní ní tí Ọlọ́run fi ṣe àmì tiẹ̀. Bí Ìkín ṣe wà fún Ọ̀rúnmìlà ni oníkálukú ní àmì tiẹ̀. Ẹ wá rí ìlẹ̀kẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé ológe nìyá mi ṣá. A ní jínwìn jínwìn ìlẹ̀kẹ̀ jínwìn jínwìn ìlẹ̀kẹ̀ ẹ wọ́wọ́ ẹ wẹsẹ̀ iye mi o ẹ wọ́wọ́ ẹ wẹsẹ̀ iye mi jínwìn jínwìn ìlẹ̀kẹ̀. Nígbà tó ṣe pé òun náà ó kó ọwọ́ yóò kó ẹsẹ̀ ní ọmọ dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ òun ní tẹ́ ẹ̀ bá lè so ẹ̀ ìsọmọ Ọ̀ṣun ó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe àdúpẹ́. Mo tún fẹ́ béèrè ìbéèrè mi òun ni pé kí ló tó jẹ́ wípé àwọn obìnrin ló pọ̀ jù nídìí Ọ̀ṣun ju ọkùnrin lọ. Ẹ ṣé o olóòtú ọkùnrin náà mọ̀ ń bẹ́ẹ̀ di Ọ̀ṣun ṣùgbọ́n ṣe mọ̀ bí ẹlẹ́dàá ṣe ṣẹ̀dá wa gẹ́gẹ́ bí obìnrin ṣe mọ̀ pé iyọ̀ làwọn obìnrin sá iyọ̀ ayé ni wá gbogbo aládé mọ̀ ṣùgbọ́n nítorí káwọn obìnrin mọ̀ bá mọ̀ ṣàkóso ẹ̀yìn ọkọ wa ṣe mọ̀ pé ilẹ̀ fi mọ́ páàkì wa sẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n gbogbo yín lẹ mọ̀ pé iyọ̀ ni obìnrin jẹ́. Oore ọ̀fẹ́ t'Ọlọ́run fún obìnrin bọ́kùnrin bá fẹ́ lò ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bá pè ṣùgbọ́n ó fìtì àwọn obìnrin láti ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn ọkùnrin yẹn bí mo ṣe ń sọ nípa olúwo mi látàárọ̀ ṣe bí Ọ̀ṣun ni. Akin Ọ̀ṣun tí mò ń dákọ Akin Ọ̀ṣun Ọpẹ́yẹmí ti fàṣẹ Adédọ̀sù Ọ̀ṣun ni o. Ọlá Ifá Ọ̀ṣun tómi Adéjàre Akin pẹ̀lú mi Adédọ̀sù Ọ̀ṣun ni. Àwòrò bàbá wa àwọn wà ní ìsàlẹ̀ ibodè lọ́hùn Ọ̀ṣun ni wọ́n tó sì ṣe pé Ọ̀ṣun wọn àtìrandíran ni. So atọ́kùnrin àtobìnrin òun náà ni Ọ̀ṣun o òun ni Ọ̀ṣun o ká má fojú di ẹnìkan pé bàbá ọkùnrin ṣe wá bàbá obìnrin lọ́pọ̀ jù nígbà tí ọkùnrin tó bá ní aya tó bí ọmọ tó sì ṣe pé lára rẹ̀ náà ni gbogbo àwọn ọmọ yìí ti jáde tí wọ́n sì jẹ́ obìnrin ṣé wọn ò ti pọ̀ ju bàbá lọ bó ṣe jẹ́ pé obìnrin ń pọ̀ sí ń pọ̀ sí ń pọ̀ sí nídìí Ọ̀ṣun nìyẹn. Gbogbo ẹni tí ó bá tún ti wá lọ tó ti gbàgbé ilé nígbà tí ó bá yà ìdí Ọ̀ṣun yìí náà nítorí Ọ̀ṣun ó sì rọjú dáadáa ń tiẹ̀ kò sí ní tẹ̀lé dá lára ṣùgbọ́n tó bá di ibi tí olómi ti pomi oníkálukú náà mọ̀ ṣùgbọ́n àwọn àbíamọ ni kò sára tó dá tí ò tẹ́ wọn lọ́rùn. ẹ ṣe àdúpẹ́. Mo tún fẹ́ kẹ́ ẹ sọ fún wa ìyàtọ̀ wo ló wà láàrin Iyemoja àti Ọ̀ṣun. Ẹ gbọ́ bá a ṣe máa ń kí ìyá wa ni arúgbó odò tí í jègbó ṣé ẹ mọ̀ pé inú ayé tá a wà yìí báwọn ìyá pẹrẹ ṣe wà làwọn ìyá ńlá wà bá a ṣe wà nínú ayé náà ni wọ́n bẹ nú omi òun náà ni wọ́n bẹ nú omi táwa bá fẹ́ bẹ̀rẹ̀ òun kí òun ṣe mọ̀ pé àmọ́ ṣèbà bàbá ṣèbà yèyé á ṣèbà olúwa á ṣèbà ojúgbọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà làwọn náà wà nígbà wáṣẹ̀ tí wọ́n wá sínú ayé. Ìyá àgbàlagbà odò òun ni Iyemoja inú òkun ni wọ́n sì máa ń gbé wọ́n ti bímọ káàkiri sínú gbogbo odò yòókù àwọn ni Iyemoja arúgbó odò tí í jègbó ọ̀jẹ̀tù jẹ pẹ́pẹ́yẹ ìyèyé mi ò yéyé nímọ̀ àwọn náà dúró tiwọn
láàyè ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ajé ṣe dúró tiẹ̀ láàyè ọ̀tọ̀. Ẹ rí i pé Ọya gbogbo wa la mọ̀ tán rẹ̀ bí gbogbo ẹ̀ ṣe lọ lóríṣiríṣiríṣiríṣiríṣi nìyẹn, tó sì ṣe pé gbogbo wọn pátá òun náà ni wọ́n kọ́ ọmọ lẹ́yìn, gbogbo wọn náà ni elérò púpọ̀, tó sì ṣe pé oníkálukú wọn àṣẹ tọ́lọ́run fi sí wọn lára tí wọ́n wá lò nú ayé ní gbogbo àwa tá à ń tẹ̀lé gbogbo wọn wá ń lò di ọjọ́ òní olónìí tí a bá ti pè wọ́n tí wọ́n sì ń jẹ́ wa. Nígbà tí Ọya tí ọmọ lọ ó ní kí wọ́n ó wò ó di oríṣiríṣi nǹkan gbọ́n ní ọmọ lọ ó padà ó dẹfọ̀n nígbà tí wọ́n ní ọmọ lọ dákun mọ́ lọ dákun mọ́ lọ ó sì gbọ́n ìwo ẹ̀fọn kalẹ̀ báyìí ó ní káwọn ọmọ àwọn ọmọ bọ́ ó ń bẹ nídìí fàmí nísìn tá a bá ti fẹ́ pe Ọya ìwo yẹn láàmú fọwọ́ bà tó tí sì máa jẹ́ wa nígbà tó ṣe pé n tó fi kalẹ̀ bí Ọ̀rúnmìlà ṣe fi kin tó fi kalẹ̀ tí Ọ̀ṣun tó ní ọ̀tá àwọn rèé ẹ máa ké sí tá a sì ń ké sí bí gbogbo ẹ ṣe wà lóríṣiríṣi nìyẹn. Kì í wà á ṣe pé àwọn ọmọ yìí nìkan tí mò ń dárúkọ lọ́sùn tí n bá ní kí n tẹnu bọ oníkálukú wọn ìmọ̀lẹ́ sọ́tán lónìí láwọn ọmọ tọ́sùn ti bí kalẹ̀ nínú wọn káàkiri àtẹ̀yàn dúdú àtẹ̀yàn funfun bàbá dèlú Amẹ́ríkà ẹ̀ bá wa níbẹ̀ táwọn tọ́sùn bí tó ṣe pé àfìgbà tí wọ́n padà tó dé ìdí Ọ̀ṣun tó bí wọn àfìgbà tí wọ́n padà tí wọ́n dé ìdí Ọ̀ṣun tó bí bàbá wọn àfìgbà tí wọ́n padà tí wọ́n dé ìdí Ọ̀ṣun tó bí yeye wọn. Tá a bá lọ sí Amẹ́ríkà ń sìn tá a láwàlé mọ́ láti gbàgbé pé nǹkan kan ni wọ́n fi bí wa o. Nígbà tá a bá wá dọ̀n tán tá à ń bímọ bí Ṣàngó ló bá gùn bí Ọ̀ṣun ló bá ń gbé bí Ọya ní bá ń bá rìn a máa wò pé kí ló ń ṣẹlẹ̀ nígbà wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ tí wọ́n lọ ọ̀dọ̀ ń gbàgbọ́ tí wọ́n lọ ọ̀dọ̀ mọ̀lẹ́ wọ́n wà rí wípé àwọn tí ń bẹ tẹ́ fi ilẹ̀ ń lé àwọn lẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lára rẹ̀ àfi kó padà kó dẹ̀ mọ̀ ṣe àmójútó wọn wọ́n wà mọ̀ ṣe bí èèyàn kọ́ ṣọ́ọ̀ṣì ńlá kó má gbàgbé ìṣẹ̀ṣe àti abínibí rẹ̀ bí èèyàn ní mọ́sálásí ńlá kó má gbàgbé ìṣẹ̀ṣe àti abínibí rẹ̀ bí gbogbo ẹ̀ ṣe wà nìyẹn. Ẹ ṣe àdúpẹ́. Ẹ rí i pé tí ẹ bá wo àwọn òpópónà wa káàkiri àwọn kan wà tí wọ́n ó kaṣọ funfun sọ́rùn tí wọ́n ní àwọn ọlọ́sùn tó ń lọ káàkiri ẹ fún wa ní kinní kan ẹ fún wa ní kinní afẹ́kẹ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sáàrin yìí a ní ẹ fún ìyá Ọ̀ṣun ló kó fi mú kókó ṣé Ọ̀ṣun náà ló ní kó máa ṣe eléyìí ni àkòsíbi tí òsì ó wà ní wòròdú ń bí náà. Bẹ́ẹ̀ ni parọ́ ṣé ẹ rí yẹn ṣé ẹ rí nígbà tí àwa gbọ́njú ojú wa ṣé ẹ mọ̀ pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé oríṣiríṣi lọ́lọ́run ṣe ẹ̀dá wa sínú ayé ẹni tí ó jẹ́ wípé yóò tọrọ ni Ọlọ́run dá ẹni tó ṣe wípé ìrìn àjò ni ó mọ rìn káàkiri kó tó rí ṣe Ọlọ́run dá ẹni tó ṣe pé inú ilé ni ó wà tí wọ́n máa mú tiẹ̀ wá bá Ọlọ́run dá ó dá wa lóríṣiríṣiríṣiríṣi nígbà tẹ́mi gbọ́njú Ṣàngó yóò kiri lọ ẹlẹ́gùn Ṣàngó bàbá wa kan tiẹ̀ wà tó ṣe pé látẹ̀dẹ̀ ló ti wá ṣùgbọ́n nítorí pé ó ti fẹ́ ọmọ Ìbàdàn tó tún ti bá wa tán lábala kan oníṣàngó ni yóò sì kiri káàkiri ayé ni ibẹ̀ náà ló bímọ ló fàyà sí bọ́lọ̀ ń ṣe pé ìrìn àjò tiwọn nìyẹn ó fi hàn wá wípé ń ló mú Ṣàngó gan lọ dúró ságbede méjì ayé òun ọ̀run ẹ ti rí báyẹn ṣé ẹ rí gbogbo àwọn aláṣọ funfun wọ́n fàṣejù bọ́ ni nígbà tèmi gbọ́njú tèmi oníṣàngó wà tí ó tọrọ owó lọ olóòṣà wà tí ó jáde òòṣà lọ ọlọ́sùn ìjáde ó ti yẹ yín ṣùgbọ́n kùtùkùtù àárọ̀ báyìí aago mẹ́wàá mẹ́sàn-án gan ò ní lù kálukú tó ti padà di òòṣà rẹ̀ nígbà mìíràn wọ́n lè dífá wọ́n lè bọ òrìṣà kí wọ́n wá sọ fún wọn wípé kí wọ́n gbé òòṣà jáde wọ́n sì gbójà bẹ́ẹ̀ mi gan párárí òòṣà fún yàn nísìn lọ́jọ́ tá a fẹ́ jáde á kiri òòṣà yìí lọ sínú ọjà á lọ fọwọ́ bàjà fún wọn ó ti ń yé yín ní kùtùkùtù àárọ̀ báyìí wọ́n ti jí wọ́n ti ṣàdúrà lọ wọ́n ti padà sínú ilé wọn ní kùtùkùtù àárọ̀ wọ́n ti jí wọ́n ti fi Ṣàngó ṣàdúrà lọ wọ́n ti padà bẹ́ẹ̀ lè ṣù bẹ́ẹ̀ ni gbogbo àwọn arúnmọlẹ̀ wọ̀nyẹn ṣùgbọ́n lóde òní
bó ti tọ́ ò sí mọ́, bó ti gbà ló kù bí odù Ifá kan. Ifá ní bó ti tọ́ kò sí mọ́, bó ti gbà ló kù. Gbogbo àgbẹ̀ aláwo báyé bá ti gbà òun náà la mọ̀ ṣe. Gbogbo àwọn tí wọ́n sì jẹ́ àwọn atọ́kùn gbogbo wọn ni wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ àti òfin pé báyìí ni kẹ́ ẹ ṣe máa ṣe o, ṣùgbọ́n tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í tẹ̀lé torí pé a máa ń ní àjọṣepọ̀, ìṣọ̀kan wà. Ṣùgbọ́n ọmọ tẹ́ a bí sílé gan, ǹjẹ́ ìwà wọn ńkọ́ so papọ̀? Jí ní kùtùkùtù àárọ̀, àwọn tí Ọlọ́run pé ìwọ lọ́ọ́ fàṣẹ fún wọn ní ìwúre tiwọn tí wọn ó fi rí tiwọn gbà, lọ ṣe fún wọn, kò sì padà wọnú ilé rẹ̀. Èwo ni kí n ní ayé bẹ̀rẹ̀? tòde òní. Láyé tòde òní ni wọ́n ti da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Kì í wá aṣọ olóòṣà nìkan mọ́ o, torí tẹ́ ẹ bá fẹ́ mọ̀ kí wọ́n kó gbogbo wọn jọ kí wọ́n wá sọ pé kí wọ́n wá fi ìkòkò òòṣà wọn tàbí ilé òòṣà wọn kí wọ́n wá fi hàn ayé. Àti onígbàgbọ́ àti onímọ̀le, kódà ẹlòmíì yóò sá wà lẹ́kẹ̀ẹ́sọ mọ́ wa nígbà bó bá ti dé kọ̀rọ̀ tó jù mí báyìí ni ó sì bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò mú aṣọ òòṣà yóò dì inú kínní yóò wá wọ̀, nígbà bá gba owó tán yóò sì kọrí sí ibi tí wọ́n ti ní lọ́wọ́ pé àwọn sá ti lè fi rí owó gbà. Gbogbo ẹ̀ wá fi dì bẹ́ẹ̀. Tó bá ṣe pé ìdáká pé olóòṣà mọ̀ ni o, ẹ rí i pé ìbá ṣe é sọ. Ṣùgbọ́n àti apá ọ̀tún àti apá òsì àti iwájú àtẹ̀yìn ni gbogbo wọn ti di ẹni tí ń fi aṣọ funfun gba owó. Ẹni tí a pè kò tó ẹni tí a fi ṣẹ́ rán. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀, ṣé ẹ mọ̀ pé ọmọ táyé bá bí iná láyé ń pọ̀n. A mọ̀ kìlọ̀ náà ni, a lè bú wọn, fi ayé rọ gbogbo wa lọ́rùn. Ẹ ṣe ìkan tí mo fẹ́ fi káàdì ìbéèrè yẹn ńlẹ̀ ni pé a tún wá rí i pé tẹ bá wò lọ nísìn nínú gbogbo àwọn olóòṣà eléyìí kinní kan àgbáyé tọ̀hún kinní kan àgbáyé, ṣé gbogbo oyè tó wà nínú òòṣà kò wá ní kinní mọ́ tó jẹ́ pé gbogbo èèyàn eléyìí bá ti joyè àgbáyé àgbáyé? Ẹ ṣe olóòtú, ṣé ẹ rí ibi tẹ́ ẹ lọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ojú wa tó lóòótọ́ ni ṣùgbọ́n ẹnu wa ò tó. Ẹ ti rí mi kẹ̀. Ìdí ni pé nígbà tí oyè àgbáyé ó bẹ̀rẹ̀, àwọn bàbá wa Àràbà Àwóreni nílé Ifẹ̀ ó ní àwọn pírẹ́sídẹ̀ǹtì wa àgbà ni wọ́n fi ṣe ìgbéga wọn. Pé ẹ máa wo bàbá wa yìí o, Àràbà àgbáyé ni wọ́n. Àràbà àgbáyé ni wọ́n. Ṣùgbọ́n àwọn èèyàn wa ti wò bí nǹkan àmúṣoge àti àmúyangàn ní ayé tòde òní. So ọ̀rọ̀ ti bẹ̀ yẹn, ẹnu tèmi ò gbà, ẹnu mi ò tó. Ju pé gbogbo kálukú tó jẹ oyè àgbáyé ilẹ̀ mi rí ogún. Àwa náà tá a súre fún wọn ẹ̀mí wa ogún. A tún máa pọ̀ nínú ọlá àti nínú ọrọ̀ nídìí irúnmọlẹ̀ wa. Ẹ ṣe àdúpẹ́. N tó kàn báyìí ni pé a fẹ́ kẹ́ ẹ wúre ọdún fún gbogbo àwọn èèyàn tí wọ́n wá síbi ọdún àti gbogbo àwọn èèyàn káàkiri àgbáńlá ayé. Mo wá wúre fún gbogbo onílé, àlejò, ọmọdé, àgbàlagbà. Àwọn tí ń bọ̀ lọ́nà tí wọn ò tí ì dé, ìwúre mi kọjá lọ sọ́dọ̀ wọn. Àwọn tí ó gun pléènì, àwọn tí ó wọ mọ́tò, ìwúre mi kọjá lọ sọ́dọ̀ wọn. Gbogbo àwọn ẹ kú ọdún ẹ kú ìyèdún, ìwúre mi kọjá lọ sọ́dọ̀ wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ṣe eléyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ ń gbé wa sí orí afẹ́fẹ́, ìwúre mi kọjá lọ sí ọ̀dọ̀ yín. Ó tún wá padà sínú ilé mi náà, mo wúre fún gbogbo ilé mi àtàyíká àtàgbègbè nílé lóko lódò lẹ́yìn odi, pàápàá àgbàlá Ifá, gbogbo ìjọ tó wà ní ilẹ̀ Ìbàdàn àti káàkiri àgbáńlá ayé tí a pè ní ìjọ olẹ́sìn ìbílẹ̀ onífá ìṣẹ̀ṣe yìí, ìwúre mi kọjá lọ sí gbogbo ibẹ̀ pátá.
ọ̀kan kan ò ní dìbàjẹ́ o, ọ̀kan kan ò ní dìbàjẹ́ o, ìjọ kọ̀ọ̀kan kò ní parun o. Ìjọ tá a ti ń ṣe ìjọ ìṣẹ̀ṣe onífá lágbàáyé, ìjọ náà ò ní parun o. Àwa náà ò sì ní ra, irú wa ò ní parun, nítorí pé bí ifá kan ti ń sọ nínú odù mímọ́ rẹ̀ ni, ní ìrẹtẹ̀ méjì. Ifá ní ẹ̀gán róró láwo ìlú Bìíní, dùgbẹ̀dùgbẹ̀ ní fò bánran ìbánran, ọ̀lẹ èèyàn ní òbú yẹpẹ̀ sọ́bẹ̀ àwo sóko, àjàǹbètè ní fò firimu firimu àwo orí ọ̀tá. Àwọn wọn ṣe fá fọ́rúnmìlà níjọ́ tí wọ́n ní irú bàbá ọ̀rà. Bàbá wa gbọ́, ó tún kúrú sẹ́kún, ó ń sunkún lọ, ó rìn sàá, ó wá pàdé mọ̀rẹ̀rẹ̀ pàtàkì àwo òkè ìtasẹ̀. Àwọn ní wọ́n ní irú bàbá ò ní ra. Wọ́n ní kó rù ní irú orógbó, kó rù ní obì, kó rù ní àtàrí. Wọ́n ka gbogbo nǹkan ẹbọ fún orúbọ. Ẹ̀rí bí gbogbo àwọn Ọ̀ṣun lẹ́yọ̀ aya rẹ̀ ní wọ́n bá lóyún. Mẹ́rìndínlógún mẹ́rìndínlógún ni wọ́n ń bímọ, ní irú rẹ̀ ọ̀bá ra mọ́. Àwọn kan wà tó ṣe pé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe rárá, tí wọ́n ẹlẹ́ǹpa náà, wọ́n ẹlẹ́ǹpa náà, wọn ò sì mọ̀ pé àwọn náà ládẹ́bọ̀. Mo wá ń súre láàárọ̀ yìí wípé irú tiwa ò ní ra, irú gbogbo yín ò ní ra, irú gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ láyé kò ní ra, irú ìjọ gbogbo tá a ní káàkiri àgbáńlá ayé tó fi dé ìlú Amẹ́ríkà kò ní ra, gbogbo orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí oníṣẹ̀ṣe wà, àwa ò ní ra. Ǹjẹ́ irú eku kọ́ mọ́ ra, irú ẹja kọ́ mọ́ ra, irú ẹyẹ kọ́ mọ́ ra, irú ẹran kọ́ mọ́ ra, kí irú àwọ̀ ọmọ ènìyàn ó mọ̀ ra o. Ìjì ẹlẹ́mẹ̀rẹ̀ gbà wá o. Ń ṣe irú eku kọ́ mọ́ ra, kí irú ẹja kọ́ mọ́ ra, kí irú ẹyẹ kọ́ mọ́ ra, kí irú ẹran kọ́ mọ́ ra, kí irú àwa àgbààgbà ká mọ̀ ra o. Ìjì ẹlẹ́mẹ̀rẹ̀ gbà wá o. Kí irú aya wo kọ́ mọ́ ra, kí irú ọmọ wo kọ́ mọ́ ra, kí irú orógbó kọ́ mọ́ ra, kí irú obì kọ́ mọ́ ra, kí irú àtàrí kọ́ mọ́ ra. Mo ní kí irú àwa ènìyàn ká mọ̀ ra o. Ìjì ẹlẹ́mẹ̀rẹ̀ gbà wá o. Irú wa ò ní ra lóde ìsàlàyé, ipa wa ò dẹ̀ ní run. Ifá kan náà ni tó ń sọ nínú odù mímọ́ rẹ̀, èjì ogbè. Ifá ní ọ̀tọ̀ọ̀tọ̀, babaláwo olówó ló ṣe fá fólówó, ọ̀rọ̀ babaláwo ọlọ́rọ̀ ló ṣe fá fọ́lọ́rọ̀, ká jẹ́ pàtán ká gbọ́nwọ́ rẹ̀ ájà pòpòpò, babaláwo ọlọ́mọ ló ṣe fá fọ́lọ́mọ. Olówó kú, owó dègbé, ọlọ́rọ̀ kú, ọrọ̀ rẹ̀ gbọ̀n dànù. Èrò òpó èrò ọ̀fẹ́ yín orí pípa ọlọ́mọ nìkan ni kì í run. Ifá pé ipa wo ní run lóde ìsàlàyé. Ọ̀ṣun oníkì ò ní jẹ́ kípa ẹnìkọ̀ọ̀kan wo run. Òòṣà mẹ́rìndínlógún ò ní jẹ́ pa àwa orun. Ẹ̀jẹ̀ndínlógún oródù kò ní jẹ́ pa ẹnìkọ̀ọ̀kan wo run lóde ìsàlàyé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wá síbi ọdún àṣèyí sàmọ́dún, ẹ wá ti ọdún mìíràn, ìgbà ọdún kan ní ó jẹ́ fún gbogbo wa. Ọdún ó jọdún fún gbogbo wa, ọdún ó jọdún fún gbogbo wa. Ire ọdún, ìdùnnú ọdún ní ó máa jẹ́ tiwa. Gbogbo ìgbà láyé tá a bá wà ń lọ, tá a bá ń bọ̀, àní forígún, àní fẹsẹ̀ kọ, àní kòkònà, ìkònà bí ò ní kó wá, àní rí jàǹbá mọ́tò o, àní rí jàǹbá kẹ̀kẹ́ o, àwa ní gbélégbùrò òde. Olódùmarè ò ní gbọ́wọ́ kọ́ gbẹsẹ̀ lọ́wọ́ wa, ayé ò ní gbọ́wọ́ gbẹsẹ̀ lọ́wọ́ wa, àní rárún orí, àní rárún ojú, àní rárún ẹsẹ̀, àní rárún inú, àìsàn káìsàn kò ní gbé wa dè. Ọ̀nà ńlá tí ọ̀wá ní dí láíláí ẹlẹ́dàá wà là fún gbogbo wa. Àwọn ọ̀rúnmọlẹ̀ wa wọ́n lànà fún wa. Tọrọ náà ìdí mómi kómi ọmọ lọ o. Òkè gàǹgà tó lòun ó dòmi lọ́wọ́ ń jọ́sí. Ṣàngó náà lọ sàrà lu òkè tápátá sán sí méjì. Omi kọjá lọ. Tẹ́ ẹ bá rí ibi tómi ti ń lọ, kẹ́nìkan wá dúró kópò ń lo olùdíwọ́, sóṣeéṣe ẹnìkan ìdí omi lọ́nà. Ẹ ń bá lòun ó di omi lọ́nà, ó ti ṣe tán tó fẹ́ kú nìyẹn. Ayé ò ní dínà oore wa o. Ayé ò ní dínà oore ẹnìkọ̀ọ̀kan wa o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi lé fọ̀nà lẹ̀, tẹ́ ẹ wá bá mi ṣe àjọ̀dún, ọdún Ọ̀ṣun, ọdún Ifá yìí, ọ̀nà ò ní dí mọ́ yín o. Ọ̀nà rẹ̀ ò ní dí mẹ́nìkọ̀ọ̀kan o. Ọ̀nà ayọ̀, ọ̀nà ìdùnnú, ọ̀nà owó, ọ̀nà ọlá kò ní dí mẹ́nìkọ̀ọ̀kan o. Gbogbo ń tọ́kàn oníkálukú wà ń fẹ́ pátá tó fi sọ pé àní ń ó dé bí ọdún ìyá Ọ̀ṣunkẹ́mi, gbogbo ẹ̀ ní ó ṣẹ sí rere, gbogbo ẹ̀ ní ó ṣẹ sí rere, gbogbo èròǹgbà kálukú ní ó ṣẹ o, gbogbo àdáwọ́lé ṣe kálukú yóò yọrí sí rere. Níbi gíga gíga báyìí la wá ń bá ọjọ́,
a mọ̀ ga ni o àní di ẹni ẹ̀yìn àní di ẹni ilẹ̀ wàhálà àbú òní débẹ́ nìkọ̀ọ̀kan wa nígbà tó ní kálukú tó mọ̀ padà lọ sínú ilé rẹ̀ àdélébáre ńlẹ̀ o àrìnà kórè o àkòyá ibi lọ́nà àní ṣe gẹ́gẹ́ àgbákò mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ilé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ilé mo dúpẹ́ púpọ̀ ẹnu ọpẹ́ wa kò ní kan o àwa tá a ṣe ọdún èyí òun náà látún ṣe àmọ́dún o ìgbà ọdún kan ni ó jẹ́ fún gbogbo wa o gbogbo àwọn tí wọ́n jẹ́ bàbá wa nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ifá àdìmúlà wa àwọn pírẹ́sídẹ́ǹtì wa mo súre fún wọn láàárọ̀ yìí pé k'Olódùmarè kó bá mi súre fún gbogbo wọn o láti orí bàbá wa àgbàlagbà oyè bàbá wa ọ̀dẹ́yẹmí kẹ́mi ọláògùn kí wọ́n pẹ́pẹ́pẹ́ fún wa kárí òórùn wọn fi sásọ pẹ́ kí ikú ọmọ pa wọ́n báyìí fún wa káìsàn kọ́ mọ̀ gbé wọn dè kí wọ́n mọ̀rọ̀ lọ́wọ́ kí wọ́n mọ̀rọ̀ lẹ́sẹ̀ kí wọ́n fi dùnnú kí wọ́n fi jẹun ọmọ kalẹ̀ kí ayọ̀ wọn kó kalẹ̀ kó sì tán mọ́júmọ́ fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni aya wọn olórí olúṣọlá ọ̀dẹ́yẹmí mo fàsìkò yìí súre fún wọn gbogbo ohun tí wọ́n ní láyé kíkan kan mọ̀ dìbàjẹ́ kán jogbó kán jatọ́ kẹ́mi wọn ó gùn kí wọ́n fọwọ́ pawú kí wọ́n dẹ̀ fèrègì jobi mo súre fún bàbá wa tí wọ́n ń president lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa Pópóọlá Sọ̀lágbadé kí Ifá ó jẹ́ kẹ́mi wọn ó gùn torí pé akitiyan tí wọ́n ń ṣe ó kún mi lójú ó kún mi lára ni mo ṣe máa ń tẹ̀lé wọn kiri kí Ọlọ́run kó máa bá mi ṣọ́ wọn ìṣọ́ tó dájú ààbò tó nípọn kẹ́lẹ́dàá wọn fi ṣọ́ gbogbo wọn bẹ́ẹ̀ ni mo wá fi àsìkò yìí súre fún gbogbo olórí ẹ̀sìn kọ̀ọ̀kan nínú ìjọ kọ̀ọ̀kan tí mo tún bẹ̀rẹ̀ lórí ọba ìwà Awógbémiga ọmọ Bógúnbẹ̀ kẹsìn rẹ̀ ọmọ sẹ̀lẹ́sẹ̀ o àti gbogbo àwọn tí wọ́n jọ ń kọ̀wọ́ ṣe àdarí kí ẹlẹ́dàá kó mọ̀ jẹ́ kí wọ́n sì lè darí o ohun gbogbo tí wọ́n bá ń gbọ́ wọlé kó máa yọrí sí rere o bí bàbá wa ṣe ní ẹ̀yìn rere ẹnì kọ̀ọ̀kan wa á ní ẹ̀yìn rere o Awógbémiga kò ní dòkú o gbogbo àwọn ọmọ tí bàbá wa Awópéjú Bógúnbẹ̀ tó bí láti irun orí rẹ̀ títí tẹ èdè ìkànnì ẹsẹ̀ àtòjú ọmọ àtọmọ ọmọ ìkankan ò ní rẹ̀ dànù o àtàwọn aya rẹ̀ tó fi sílẹ̀ ìkankan ò ní rẹ̀ dànù o gbogbo ẹbí ni ará ni ọ̀rẹ́ ni ìyekan ni afẹ́nifẹ́re ni gbogbo kálukú wa pátá àní rẹ̀ dànù o a máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ sí o ẹ̀là ìbọ̀rú ẹ̀là ìbọ̀yẹ̀ ẹ̀là ìbọ̀ sísẹ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu màmá wa Ọ̀ṣunkẹ́mi bí ọ̀rọ̀ ọdún Ọ̀ṣun bó ṣe ń lọ mo tún wá gbà ládùúrà pé gbogbo àdúrà tí wọ́n ṣe fún wa lénìí ìwúre tán ṣe fún wa lénìí yóò mọ́ wa lára mọ́tí bí ìwà àgbò ṣe mọ́ rí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí a ti rí mo mọ̀ pé ó dá mi lójú pé a máa rí ẹ̀kọ́ kan àbí kejì kọ́ nínú ẹ̀ èyí tá a bá wá kọ́ ń bẹ̀ ẹ jẹ́ ká dìímú kó wúlò fún wa ìwọ tó lọ́mọ fi kọ́ ọmọ rẹ ìwọ tí o jẹ́ aya tí ó jẹ́ pé wọ́n lòún wò tí ọkọ ẹ̀ ò tí wò jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ bó ṣe ń lọ pé àṣà àti ìṣe wa a gbọ́dọ̀ máa gbé lárugẹ ìwọ náà wá fẹ́ kàn sí wa bóyá ìwọ náà fẹ́ ṣọdún èyíkéyìí nínú ọdún tó bá fẹ́ ṣe tó jẹ́ ti ìṣẹ̀ṣe àbí gbogbo nǹkan tó fẹ́ ṣe tó mọ̀ yí pé o fẹ́ kí Asayorubatv wà ń bẹ̀ o lè kàn sí wa lórí Instagram wa o lè kàn sí wa ní YouTube àti Facebook àwa ń bẹ̀ àbí kò pè wá sórí àwọn ẹ̀rọ alátagbà wa tó ń wò lójú àwòrán tó ń lọ yìí tó bá ti pè wá Asayorubatv á dá ẹ lóhùn àṣà àti ìṣe wa ó dọwọ́ èmi ó dọwọ́ ọ̀wọ́ kò ní tọwọ́ tèmi bàjẹ́ o ìwọ ńkọ́. It's caught in the crossfire. It's caught in Asayorubatv ètò tó gbàṣà Yorùbá lárugẹ.